Ẹ̀yin tèmi lórí movie review segment láwà LAFINDARA lórúkọ eléyìí ẹ̀yin tá a jọ wo LAFINDARA part 1 bí Olaiya ṣe fún Abebi lóyún tí ìyá Abebi ṣàyà wípé ọmọ òun kéré ọmọ òun fẹ́ lọ school ní kò yẹ kó ọmọ òun lóyún kìnnìkan ìyá ṣáà tí wàá gbà báyìí òun àwọn méjì ti jọ ṣe ìgbéyàwó alárédè ìyá ní òun ọmọ òun ṣe bébí màmá ó ipò gbọ́dọ̀ fọmọ òun ní ṣùlọ́kà ni ó ṣáà ti wá fọmọ ní ṣùlọ́kà báyìí ẹ̀yin dẹ̀ mọ̀ pé Olaiya ó níyàwó sílé tẹ́lẹ̀ ṣé wàá rí ìyá Abebi ó wá ń kó Abebi sí ìyálé tó wà nílé ó ní kò gbọdọ̀ pè ìyálé ní mọ́mì ó lórúkọ ni kó máa pè ó lọ́kọ ẹ̀ náà kò gbọdọ̀ pọkọ ẹ̀ ní dádì orúkọ ni kó máa pọkọ ìyá yẹn ṣáà ń kọ sí àwọn ìyálé àtọkọ ẹ̀ ó ní kó wọ́n gbogbo wà sábàdàdà tí yẹn wù ìyá ló ń kọ sí wọn ẹ lọ wo part 2 LAFINDARA ti jáde lórí Yoruba Premium Plus TV ibẹ̀ lẹ ti máa rí wò.